níṣe ni ọ̀rọ̀ náà ló ṣe àwọn èèyàn ní kàyéfì tí wọ́n sì ń sọ pé kí ààrẹ Bọ́lá Tinubu kó tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà nítorí pé bí àbùkù àti bí ẹni pé wọ́n fi iléeṣẹ́ ààrẹ ṣẹlẹ́yà lọ̀rọ̀ náà jẹ́. Kódà tí wọ́n sọ pé bí ẹni wípé kò sí àjọṣepọ̀ gidi ní iléeṣẹ́ ààrẹ ìní ọ̀rọ̀ ń fi hàn. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀, kí ló fa irú ọ̀rọ̀ báyìí lórí ayẹyẹ ọdún kan tí ààrẹ Bọ́lá Tinubu tó pé nínú ọ̀sẹ̀ yìí ọjọ́rú ọjọ́ Wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ìlú màdé ló fẹ́fà ìyapa níléeṣẹ́ ààrẹ. Kí ló bí ìyapa náà? Olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà ìlú mà lọ ṣe ìkéde ní okú ọjọ́ kan tí ìjọba Tinubu yóò pọ́dún kan gérégé. Nígbà tí bàbá náà yóò sì ṣe ìkéde, ó jẹ́ kó di mọ̀ pé láti ṣàyájọ́ ọjọ́ ọdún democracy orílẹ̀-èdè yìí tó ti pé ọdún 25 years láì ní ìdádúró lọ́dọ̀ àwọn ológun yẹn pé ológun ò gbàjọba láti ọdún 1999 láti bẹ̀rẹ̀ òṣèlú àwarawa. Ó ní láti ṣàjọyọ̀ eléyìí. Ilé ìgbìmọ̀ asòfin méjèèjì yún ilé ìgbìmọ̀ asòfin àgbà àti kékeré l'Àbújá tó ń pè ní Nigerian Senate àti House of Representatives wọn yóò jọ ṣe ìjókòó papọ̀ ìyẹn pé gbogbo wọn yóò jọ wà lójú kan tí Tinubu yóò sì wá bá wọn lálejò tí yóò bá wọn sọ̀rọ̀. Gbàrà tí Báyọ̀ Ọ̀nànúgà ṣe ìkéde yìí ìní kò ju bí wákàtí díẹ̀ lọ tí agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu gangan ìyẹn olóyè Àjúrì Ngelale ìlú náà má gbórí ẹ̀rọ ayélujára lọ tó lọ ṣe ìkéde lórúkọ iléeṣẹ́ ààrẹ wípé kí àwọn èèyàn má ṣe dá Báyọ̀ Ọ̀nànúgà lóhùn o, bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ Báyọ̀ Ọ̀nànúgà ṣùgbọ́n tó ní gbogbo kéde táwọn èèyàn rí ìpè Tinubu yóò lọ bá àwọn aṣòfin lálejò láti bá àwọn aṣòfin kékeré àti àgbà tí wọn yóò jókòó papọ̀ sọ̀rọ̀. Ó ní àhesọ ọ̀rọ̀ ni o, ó ní irú ẹ̀ kò sí òdodo ń bẹ àti pé kò jáde láti iléeṣẹ́ ààrẹ tó sì ní káwọn èèyàn kan fi ọwọ́ kan fi da ìròyìn náà nù bí ẹni da omi ìṣanwọ́ nù. Níṣẹ́ lọ̀rọ̀ ẹ̀ máa jẹ́ kàyéfì tí wọ́n sọ pé bí Báyọ̀ Ọ̀nànúgà bá ṣe ìkéde wọn ti hàn pé Tinubu ló ṣe ìkéde fún àti iléeṣẹ́ ààrẹ. Wọ́n ní kí ló wá dé tí Báyọ̀ Ọ̀nànúgà ṣe ìkéde tí Àjúrì Ngelale tó lọ kéde pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni. Wọ́n lè fi hàn pé kò sọ́wọ́n tí ìmọ̀gá wọn àmọ̀mọ́ṣẹ́ àti pé kò tíì sí àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn tó ń ṣàkóso ìròyìn tó ń jáde láti iléeṣẹ́ ààrẹ. Ṣùgbọ́n ṣá o, àwọn tó súnmọ́ ààrẹ Tinubu wọ́n ti ń kàn sí pé kó tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí nítorí pé nǹkan tí ò dáa tí ò bójúmu rárá àti rárá ni.